to prayer. Yoruba Nation, I see. Our story is changing for good. A great nation shall be born. There shall be a new Oduwa. In good news we spread around. That a great nation has been born. If believing we will pray. New Oduwa, Yoruba Nation, I see. Our story is changing for good. A great nation shall be born. There shall be a new Oduwa. We have written the story. Our God is trying us for land, giving us rest on the side. New Oduwa, Yoruba Nation, I see. Our story is changing for good. A great nation shall be born. There shall be a new Oduwa. The Lord has opened reserve. And by the shed blood of Jesus, better things will be spoken. New Oduwa, Yoruba Nation, I see. Our story is changing for good. A great nation shall be born. Greetings to you, my fellow Yorubas. By the grace of God Almighty, Yoruba Nation will emerge, and we shall all see it. Shall see a new Oduwa, with righteousness permitting. Gospel will rule our leaders, always God we shall prevail. New Oduwa, Yoruba Nation, I see. Our story is changing for good. A great nation shall be born. New Oduwa, Yoruba Nation, I see. Our story is changing for good. A great nation shall be born.
ẹ ṣé mo dúpẹ́ pé òkun ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àtàgbà, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi gbogbo. Ẹ kú lé bí mo ṣe ń dé lójoojúmọ́. Ọmọlúkà yíre àpèdè má pè tàná, àtèmi àti wóróbótó mi inú yín sáà ń dùn sí mi. Ọlọ́run ni kì í ṣe èèyàn. Mo appreciate gbogbo yín, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ìfẹ́ mi, ẹ kú àdúrótì, ẹ kú kó má bàjẹ́. Ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́n tí mo fẹ́ sọ lénìí. Ó ní àwọn ìgbésẹ̀ kan tí mo gbé, ní àwọn ìrìn kan tí mo rìn. Mo wá ń gbọ́n àwọn nǹkan kan, òun ni mo wá lénìí láti wá yànnàná ẹ̀ kẹ́ni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lè mọ̀ ibi tí ìran Yorùbá tá ti ń ṣe àṣìṣe, ibi tí ìran Yorùbá tá ti kó sínú ìgbèkùn tá wà nú ẹ̀. Tẹ́ ẹ bá mọ̀, ẹ jẹ́ ká rọra ká fi yéra wa lásìkò yìí. Now, tá a bá sọ pé Yorùbá, ó pẹ́ tí ìran Yorùbá ti ń exist, but kí n tó lọ bẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ gbogbo yín tó bá ti sign petition yẹn, béèrè kó tètè gba link yẹn lọ́wọ́ Ọmọlúkà sí kó sign tiẹ̀. Tó bá ní nọ́mbà mi dání, tètè send message síbẹ̀ pé Ọmọlúkà send me the link, màá send díẹ̀ sí ẹ anytime tí bá ti free láti ṣe yẹn. And also tó bá mọ̀ yìí pé o ti ṣe tára ẹ, o dẹ̀ send sí gbogbo àwọn tó wà nù contact àwọn list gbogbo wọ̀nyẹn, o send ẹ̀ sí wọn, o fẹ́ràn Yorùbá, o ọ̀tá wa ló jẹ́. Má sáyìn tara ẹ nìkan, sáyìn tí gbogbo Yorùbá nation pàpátá, sáyìn ẹ̀ fún ara ẹ, sáyìn fún ìyàwó ẹ, sáyìn fún àwọn ọmọ ẹ, fún gbogbo àwọn contact tó wà lórí fóònù ẹ, send ẹ̀ tí wọn kó sọ pé ṣé wọ́n ti sáyìn Yorùbá nation kò jẹ́ kán lè mọ̀. Àti wípé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé ní mo bẹ̀ yín nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ẹ rí dájú pé ẹ pín program yìí, ẹ pín kó lè débi tó yẹ kó dé. Ẹni tí mo fẹ́ bá lọ́rọ̀ lénìí, ará ayé ni, kò tí ì kú, ó sì wà láàyè. Mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ mi, ẹ pín kó dé ọ̀dọ̀ ẹ̀. Tinubu lórúkọ ẹ̀ ń jẹ́, Bọ́lá Ahmed Tinubu. Ẹ pín, ẹ jẹ́ kó dọ̀dọ̀ ẹ̀. Ọwọ́ ẹ̀rọ ni mo bá wá lénìí, mi ò bá ti jà wá, ṣùgbọ́n màá sọ òtítọ́ mi bí mo ṣe máa ń sọ. Yorùbá ní òtítọ́ ò rí légbé, irọ́ láráyé ń pọ́n, irọ́ ló ní ìgboro, irọ́ ló ní ìlú, ṣùgbọ́n òótọ́ ò nílé. Òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá sọkúsọ ni, tí mo bá sọ tán lénìí, wọn àwọn kan máa gbọ́, wọn á pè ní ìsọkúsọ, wọn á ní ẹ jẹ́ ká dá sẹ̀ríà fún, ẹ jẹ́ ká ṣe. Ẹ wá lè rí mi dá sẹ̀ríà fún torí òtítọ́ ni mo bá yín sọ. Èyí tẹ̀mí fẹ́ sọ fún yín lénìí kì í ṣe látẹnu mi, àtọ̀dọ̀ Ọlọ́run wá dé. Now, mo sọ̀rọ̀ similarities tó wà láàrin bàbá Awólọ́wọ̀ àti Tinubu. Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín lénìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ fẹ́ràn mi, ẹ fẹ́ràn mi. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ ní fẹ́ràn mi torí tí mo fẹ́ sọ fún yín, ẹ má fẹ́ràn mi, ẹ hate mi. Ṣùgbọ́n ẹ mọ̀ mi, ẹ jẹ́rìí Ọmọlúkà, màá sọ òtítọ́ mi, màá dẹ̀ dúró lórí ẹ̀. Ṣé ẹ rí ọkùnrin tí wọ́n ń pè ní Bọ́lá Ahmed Tinubu yìí? Ọkùnrin tí mo fẹ́ràn ni. Mo ń sọ, mo tún sọ fún gbogbo yín kẹ́ ẹ mọ̀ lédè. I love him. Ọkùnrin tó dẹ̀ yẹ kí gbogbo Yorùbá fẹ́ràn ni. Ọkùnrin tó ń pè ní Tinubu, ọkùnrin tó yẹ kí gbogbo Yorùbá fẹ́ràn ni. Ṣùgbọ́n tó wá mú kí àwọn Yorùbá kórìíra ẹ̀, mo fẹ́ ṣe àlàyé yẹn fún yín. Tinubu àti bàbá Awólọ́wọ̀, iṣẹ́ kan lọ́lọ́run gbélé àwọn méjèèjì lọ́wọ́ láti wá ṣe. Nígbà tí bàbá Awólọ́wọ̀ kùnà nínú iṣẹ́ tí Ọlọ́run gbé rán pé kó wá ṣe, Ọlọ́run rí wípé ó ti kùnà, Ọlọ́run gbé Tinubu dìde. Mo ń lọ sí bí pọ́ìntì tí mo ń lọ gangan. Tinubu, iṣẹ́ tọ́lọ́run gbé dìde fún láti kọ̀rẹ́tì àṣìṣe bàbá Awólọ́wọ̀, Tinubu pàápàá ó kọ̀, kò ṣe tí Ọlọ́run rán sí yìí o. Ìdí tó fi dàbẹ́ ni pé gbogbo ìran Yorùbá kórìíra ẹ̀ nìyẹn. Màá sọ àwọn tí mo rí lọ́bẹ̀ tí mo fi wá ru ọwọ́ mi, màá sọ fún yín. Mo dẹ̀ fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́n mi dáadáa. Bàbá Awólọ́wọ̀ nínú ìtàn tá a gbọ́, ó jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá kó mu omi ní ọkàn ẹ̀.
ó ká lára ó dẹ̀ ṣiṣẹ́ takuntakun láti rí wípé ilẹ̀ Yorùbá dàgbà sókè. Ṣùgbọ́n bàbá ṣí àṣìṣe kan. Àṣìṣe yẹn ni wípé bàbá gbé Nàìjíríà ga ju ilẹ̀ Yorùbá lọ. Bàbá gba Nàìjíríà ju ilẹ̀ Yorùbá lọ. Ìdí ni wípé nígbà tí bàbá ń dájọba ẹ̀ ṣe gẹ́gẹ́ bí Premier Western Region, a ò tí ì bí wa, ṣùgbọ́n bàbá fúnra wọn mọ òtítọ́ àti òdodo tó wà ńbẹ̀ wípé kò sí gbogbo orílẹ̀-èdè àgbáyé tí wọn ò kì í gbóṣùbà káre fún ìran Yorùbá as bí kí sọ pé mini nation ká pè bẹ́ẹ̀ nígbà yẹn. Gbogbo ayé ló ń gbóṣùbà fún bàbá yìí pé bàbá yìí ó káre o, iṣẹ́ ló ṣe. A gbọ́ nínú ìtàn yìí pé àwọn orílẹ̀-èdè kan tó ti da nǹkan ńlá lẹ́ni gbogbo wọn náà wá sọ́dọ̀ bàbá Awólọ́wọ̀ láti sign agreement láti bá ní nǹkan kan tàbí méjì papọ̀. Àwọn orílẹ̀-èdè ńláńlá bíi Faransé, àwọn orílẹ̀-èdè bíi Portugal, àwọn orílẹ̀-èdè bíi Korea, àwọn orílẹ̀-èdè bíi China, bíi Japan, àwọn bíi Israel, gbogbo wọn náà wá sọ́dọ̀ bàbá yìí tán mú bàbá lọ́rẹ̀ẹ́. Bàbá dẹ̀ ń rí wípé iṣẹ́ ìlọsíwájú yẹn ń tẹ̀síwájú. Ayé gba bàbá. National leader ni nínú ẹgbẹ́ tó ń ṣe. Now, bàbá wa ṣe àṣìṣe kan. Àṣìṣe yìí ó ti ń wáyé tẹ́lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé bàbá dìde ni. Kó tó di pé bàbá Awólọ́wọ̀ dìde, àwọn kan wọ́n ti wà nílẹ̀ Yorùbá tán ti exist. Tán dẹ̀ jẹ́ olóṣèlú tó jẹ́ wípé gbogbo ìgbésẹ̀ tó yẹ kán gbé tí wọn ò gbé. Àwọn bíi Ọláyínká, Abat Macaulay, wọ́n wà ńbẹ̀, wọn ò gbé ìgbésẹ̀. Abat Macaulay kò sí ní tí wọ́n ṣe. Àwọn kan tún wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn kọ̀ wọn ò gbé. Now, bàbá Awólọ́wọ̀ nígbà tó di 1957 tí wọ́n kọ́kọ́ rẹ́sì motion láti gba òmìnira, ṣé àwọn òyìnbó kúkú ti lẹ̀ wá papọ̀, wọ́n ti fún wa lórúkọ Nàìjíríà, wọ́n dẹ̀ ń ṣèjọba lé wa lórí, wọ́n wá introduce indirect rule, wọ́n rúlu wa, wọ́n wá fi àwa tá a jẹ́ ọmọ Yorùbá, wọ́n á fi wá di gẹrẹ síbi àwọn á máa ṣèjọba lé wa lórí, a máa jábọ̀ fún wọn pé bó ṣe ń lọ rèé. Ẹ jẹ́ kí wá sọ àṣírí kan fún yín. Nígbà tí bàbá Awólọ́wọ̀ tí bàbá dé, tó bá jẹ́ wípé kán sọ nígbà yẹn ni, ó yẹ kí ìran Yorùbá gba òmìnira tiwọn lọ́tọ̀ ni, káwọn ẹ̀yà tó kù náà gba tiwọn lọ́tọ̀. Ṣùgbọ́n torí pé wọ́n ti jọ pinnu pé ẹ jẹ́ ká jọ ṣe papọ̀, after all orúkọ kan la jọ ń jẹ́, ẹ jẹ́ ká jọ dúró, ṣùgbọ́n àkànjọ máa jẹ́ Nàìjíríà ni, ṣùgbọ́n oníkálukú á máa dájọba ẹ̀ ṣe. Wọ́n jọ agree, wọ́n gbòmìnira yẹn. Gbogbo tí wọ́n jọ agree sí ipe bàbá yìí ló máa rúlò, ló máa jẹ́ the first governor general kó tó di pé wọ́n change it to president. Gbogbo ẹ̀ náà gé bàbá Awólọ́wọ̀. Ibi tó ti yẹ kí bàbá fúnra nìyẹn pé nǹkan bàjẹ́ bọ̀. Bàbá ò fúnra, wọ́n gé bàbá. Nígbà tí wọ́n to iṣẹ́ yìí tí wọ́n rin ìrìn àjò yẹn, kò sí ẹni tó ń pè ní Tafawa Balewa, is nowhere to be found. Ibi tó wà jìnnà dáadáa sí àwọn mẹ́ta tí wọ́n dìídì mọ̀ gẹ́gẹ́ bí àwọn tó dúró fún ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó dúró ní Nàìjíríà. And that is Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Nnamdi Azikiwe àti Sardauna, that is Ahmadu Bello. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà mọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ agree wípé ẹ jẹ́ ká gba òmìnira, ká dẹ̀ jọ máa ṣe papọ̀. Awólọ́wọ̀ ìwàásù lórí, Lágbájá a ṣe vice yẹn. Nígbà tán máa gba òmìnira yẹn tán fún wọn tán padà dé, wọ́n yí bàbá, wọ́n play game, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n dẹ̀ rí wípé bàbá ò rí bíkíbi dìmú. Wọ́n lọ gbé Tafawa Balewa wá, wọ́n wá fi ṣe olórí ìjọba. Ní ibi yìí ló ti yẹ kí bàbá Awólọ́wọ̀ fúnra wípé nǹkan ṣẹlẹ̀. Bàbá ò fúnra rárá, bàbá ń bá iṣẹ́ yẹn lọ. Bàbá ṣáà ń forí tì í. Along the line ni bàbá yẹn contest. Wọ́n mú gbogbo ẹ̀, wọ́n dojú ẹ̀rú. Wọ́n mú gbogbo náà pè ní regional government yẹn tí bàbá fúnra rẹ̀ tán ti jọ agree lé lórí. Wọ́n pàdé àpòpọ̀ àti Ìgbò àti Haúsá àti Fúlàní. Wọ́n jọ pàdé àpòpọ̀. Wọ́n wọ́gi lé náà pè ní regional government. Wọ́n gbé nǹkan míì wá.
gbogbo nǹkan tán jọ sọ wọ́n bà gbogbo ẹ̀ jẹ́. Bàbá ò fúnra nígbà tí ara ojúkú tí ò gbà mọ́ ó dìde ogun ó bẹ̀rẹ̀ ìjà ó bínú wọ́n kọ́kọ́ pè wọ́n lọ sí orílẹ̀-èdè míì sí Ghana láti bá wọn sẹ́tù ẹ̀ láti sọ pé báyìí ní ká ṣe ṣe. ihun tí wọ́n tún jọ sọ ní Ghana ọ̀tọ̀ ní tán sọ níbẹ̀. nígbà tí wọ́n máa padà dé Nàìjíríà ọ̀tọ̀ ní nǹkan tí ẹni tó jẹ́ ìjọba ológun tó jó lórí ológun olórí ìjọba ọ̀tọ̀ ní nǹkan tó ṣe. Bàbá ò fúnra ibẹ̀ ló ti yẹ kí bàbá dúró. Along the line ní Ojukwu declare war tó declare Biafra Republic. Biafra dẹ̀ dúró ibi tó ti yẹ kí bàbá tiẹ̀ ti sọ pé pẹ̀lú táwọn pípì ti ṣe sí mi sẹ́yìn wọn ò ṣe é trust o, ṣùgbọ́n bàbá sì dúró lórí Nàìjíríà iṣẹ́ mo sì máa sọ lórí ẹ̀. Bàbá dúró ṣá pé máa sọ lórí Nàìjíríà yìí iṣẹ́ yìí tí mo jìyà fún ni mo gbọ́dọ̀ sọ lórí ẹ̀. Bàbá gbàgbé wípé ìran Yorùbá ilé sanmi ó dùn joyè lọ. Bàbá ti gbàgbé like joke bàbá yìí ni ò jẹ́ kí àwọn Biafra rógun yẹn jà parí. Orí ọ̀fẹ́ Ọlọ́run àti ọgbọ́n tí bàbá ní Biafra ò ṣe fi lọ́dọ̀ọ́lá. ìyẹn jẹ́ kan. Bàbá wà lẹ́nu ẹ̀ títí wọ́n gbé sí ọgbà ẹ̀wọ̀n wọ́n ti mọ́lé. Ó jìyà dáadáa wọ́n tún contest 1979 bàbá contest wọ́n mú ìbò bàbá yẹn wọ́n dojú ẹ̀rú wọn ò jẹ́ kó win. Wọ́n dẹ̀ ń jẹ́ kó yẹ pé ojú ló fi rí o lè rú Nàìjíríà. Àtàwọn Ìgbò àti Haúsá wọ́n pàdé àpòpọ̀ against bàbá Awólọ́wọ̀. Bàbá dẹ̀ ní gbogbo agbára gbogbo capacity strength gbogbo ẹ̀ ló sì wà lọ́wọ́ bàbá láti dìde láti jà wípé no Yorùbá fẹ́ lọ tí ò dẹ̀ sí tó máa dá dúró. Ẹ bá mi pín. Ṣùgbọ́n bàbá kọ̀ ó dúró lórí Nàìjíríà. Orí Nàìjíríà kan tí bàbá dúró lé orí ẹ̀ ní bàbá yẹn kú lé. He couldn't achieve his plan. Gbogbo master plan tí bàbá ní sílẹ̀ fún ìran Yorùbá bàbá ò lè achieve ẹ̀. Orí màṣáàlú Nàìjíríà yìí ló kú lé lórí torí pé kí ni ó kùnà láti ṣe iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ pé kó wá ṣe fún ìran Yorùbá. Ẹ̀yin tẹ́ bá sọ pé bàbá Awólọ́wọ̀ gbìyànjú ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà òótọ́ ló gbìyànjú lójú wa ṣùgbọ́n bàbá ò fulfill iṣẹ́ tọ́lọ́run gbé fún pé kó wá ṣe. Ìmọ́lẹ̀ Áfíríkà lọ́lọ́run sọ fún bàbá pé lọ make sure pé ìmọ́lẹ̀ yìí tàn fún gbogbo ìran Áfíríkà ṣùgbọ́n bàbá kùnà. Ọ̀tọ̀ ni nǹkan tí bàbá ń ṣe. Iṣẹ́ tó bá yẹ kọ́lọ́run ṣe ò lè ṣe. Tó bá lọ fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run òun tanra ẹ̀jẹ̀ ni wàá ṣe Ọlọ́run because iṣẹ́ tọ́lọ́run bá fẹ́ ṣe kò ní fi rán ènìyàn. Ọlọ́run mọ bó ṣe máa ṣe. Ó lè lo ènìyàn ṣùgbọ́n kò ní fi rán ènìyàn. Ìyàtọ̀ wà nínú méjèèjì. Tó bá wá sọ pé ènìyàn dáa ẹ jẹ́ pẹ̀lú ìtàn tá a gbọ́ nípa bàbá Awólọ́wọ̀. Bàbá jẹ́ aṣíwájú tó ṣe é fọkàn tán. Bàbá jẹ́ aṣíwájú tó ń ro ọ̀la. Bàbá ó ní legacy kan yí pé òun gbọ́dọ̀ build the leader tó tún dáa ju òun lọ. And that is the first thing tó yẹ kí anybody tó bá pera ní leader in tó yẹ kó máa rò láyé ẹ̀ nìyẹn. That I must also build a leader that will be greater than myself. A leader tó bá ti ń ro irú ẹ̀ irú wọn náà ń pè ní leader. Ìtí bàbá ń rò láyé ẹ̀ nìyẹn. It is true wípé Akíntọ́lá àti bàbá Awólọ́wọ̀ wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n leader ni bàbá Awólọ́wọ̀ jẹ́ sí Akíntọ́lá. Ọmọlẹ́yìn Awólọ́wọ̀ l'Akíntọ́lá jẹ́ ọ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n ọmọlẹ́yìn Awólọ́wọ̀ ló jẹ́. Now ẹ jẹ́ kí wá sọ àwọn nǹkan kan fún yín. Tó bá sọ wípé èèyàn build the leaders kudos sí bàbá Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀ ló lọ mú àwọn kan dìde pé máa bọ̀. Ó gbé wọn dìde lọ́tún lósì. Ó gbé bàbá Ajáṣe dìde. Ó gbé bàbá Ọ̀nàbánjọ dìde. Ó gbé bàbá Akọmọborí owó ó gbé dìde. Ó gbé Máláìgè dìde. Ó gbé wọ́n pọ̀ bẹ́ẹ̀ bàbá Jákàndé. Àwọn ṣe Sàrùmí náà jẹ́ gbogbo wọn yẹn pátápátá. Bàbá gbé wọn dìde. Àwọn the Denoba clan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún Williams àwọn Fáníkáyọ̀dé gbogbo wọn yìí ló dìde. Bàbá Awólọ́wọ̀ dẹ̀ rí wípé ó ń build gbogbo wọn gradually nígbà tọ́rọ̀ election délẹ̀ bàbá make sure pé ó fix gbogbo wọn sí gbogbo state wọ́n dẹ̀ win ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá as a governor
káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá ń build wọn, àwọn tí bàbá fún ní appointment as commissioner, àwọn tó fún ní ministerial, bó ṣe ń ṣiṣẹ́ yẹn ó make sure bó ń fix wọn, ó dẹ̀ ń build wọn to become a great leader. Bàbá succeed, ó ṣe gbogbo wọn yẹn, ṣùgbọ́n bàbá ò ṣe iṣẹ́ tí Ọlọ́run fi rán. I am discussing the similarities and the mistakes of Awolowo àti Tinubu. Mo wá padà sórí Tinubu sí o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ẹni bá fẹ́ sọ ọ̀rọ̀ kó sọ, I don't bloody care. There is great similarities between Tinubu and Baba Awolowo. Ọlọ́run rí i pé Awolowo ó ti ṣe àṣìṣe. Ìmọ́lẹ̀ yìí la ní kó bá wa gbé jáde kó tàn. Àní kó lọ so ẹ̀yà tí wọn ò mọ ara wọn rí, àní kó lọ fagídí so wọn papọ̀ kó jọ lórí lé wọn lórí. Tọ́lọ́run bá fẹ́ ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ló mọ bó ṣe máa ṣe. Iṣẹ́ Ọlọ́run ni kì í ṣe iṣẹ́ ènìyàn. Eléyìí táwọn òyìnbó ṣe báyìí, òun ló kó wàhálà sílẹ̀ fún wa báyìí. Tinubu, Ọlọ́run wò ṣùṣùṣùṣù ó gbé dìde. Ẹ̀yin lẹ mọ orúkọ tẹ́ ẹ fẹ́ fún. Àìdá ọmọ Ràgbìjí o, àìdá Ṣàngódélé ló jẹ́ o, àìdá ọmọ Ọ̀yọ́ ni o, ẹ bá tẹ sọ pé ọmọ Dèrè ni. Nàpá náà bá gèjì à. Kò kọ́ ọmọ Lúkà. All I know is ọmọ Yorùbá ni. Ọlọ́run dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá mi nílẹ̀ kó tó point ẹ̀ pé eléyìí ni mo fẹ́ lò. Ọlọ́run dẹ̀ gbé dìde. Iṣẹ́ tí Ọlọ́run rán Awólọ́wọ̀ pé kó lọ ṣe táwólọ́wọ̀ ò ṣe. Ọlọ́run gbéṣẹ́ yẹn lé Tinubu lọ́wọ́. Tinubu tó bá ṣe ti either indirect or direct, orí fídíò ìwò máa gbọ́ ohun tí mò ń sọ. Nobody hates you nílẹ̀ Yorùbá. Ìwọ fúnra ẹ ló mísì ọ̀nà. Àyàfi tó bá padà sí ojú ọ̀nà òtítọ́. Ìgbà yẹn nìkan ló lè rí ìyọ́nú Ọlọ́run àti ìyọ́nú àwa ènìyàn tó jọmọ Yorùbá yìí. Mo ń sọ, bàbá Awólọ́wọ̀ ṣẹ̀ wá. Ẹ̀ṣẹ̀ tí bàbá Awólọ́wọ̀ ṣẹ̀ wá ni wípé ó fi ìran Yorùbá sílẹ̀ nínú ìgbèkùn, nínú òkùnkùn. Bàbá ò fún ìran Yorùbá lómìnira. Bàbá Awólọ́wọ̀ kò fún ìran Yorùbá ní òmìnira. Tinubu, in tó máa ń rò ní láti build the leaders gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ ṣe ń ṣe láyé ẹ̀. Tinubu build many leaders, many governors, ministers, commissioners, this and that. He did it. Aderi Amon. When he was the governor of Lagos State, gbogbo ojú lórí ó gbìyànjú ó sa ipá àti ẹ̀. Bẹ́ẹ̀ kan tí ẹ sọ pé ó lè ní ó kówó jẹ, ó ṣe gbogbo ẹ̀. Ẹ má ṣì mí gbọ́, mi ò justify pé bóyá bó ṣe kówó jẹ tàbí bó ṣe ṣe ìjọba yamayama. Mi ò justify pé it's a good thing. But what I'm trying to say is that, is it only Tinubu that kówó jẹ ní gbogbo Yorùbá, ní gbogbo Nàìjíríà? Eléyìí tí Babangida kó jẹ, sójà mélòó ló mú? Eléyìí tábàṣà kómì, sójà mélòó ló pa wọ́n? Eléyìí tí Abba Kyari tó kó pamọ́ tó kómì tó kó jẹ, sójà mélòó ló mú? Ọlọ́pàá mélòó ló mú? This is Nigeria, where there is no foundation, where there is no law, where there is nothing, where everybody do everything according to how they want to do it. Nigeria. Ẹ fi Tinubu lẹ̀, ojú owó kó, ó gbé bílíọ̀nù, kò sí owó tí Tinubu fẹ́ kó tó nǹkan tí àwọn ọmọ Fúlàní ń kó ní Nàìjíríà. Reality ni mo sọ fún yín yẹn. Èmi ò bá Tinubu jà torí pé bóyá ó kó owó, mi ò bá Tinubu jà torí pé bóyá kò ṣèjọba dáadáa, mi ò bá Tinubu jà torí pé bóyá ó lọ gbé ẹnìkan dìde tí ò yẹ kó gbé. No, mi ò bá jà torí ẹ̀. Ìjà tí èmi tí mo bá Tinubu jà, tí mo dẹ̀ mọ̀ pé gbogbo yín ìdá ìtorí ẹ̀ ń bínú sí, ó ní wípé Tinubu ó fi Yorùbá sílẹ̀ sínú ìgbèkùn. Iṣẹ́ tọ́lọ́run gbé fún Tinubu pé kó ṣe, Tinubu kò ṣe. Tí gbogbo yín tí mo dẹ̀ fẹ́ kẹ́ understand, kẹ́ mọ̀. Tá a bá lórílẹ̀-èdè tiwa, kò ní sí pé wọ́n ń kó owó jẹ. Ṣé Tinubu ló kọ́kọ́ kówó jẹ ni? Kó tó di pé democracy ẹlẹ́kẹta yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ mọ oye tí Ṣàgàrí kó jẹ ni, ṣé ò Ṣàgàrí ẹ̀ mọ oye tó kó jẹ ni? Ẹ mọ tó kó jẹ ni? Nígbà tí Ṣàgàrí kúrò ń bẹ̀, tí Buhari take over, ẹ mọ tí wọ́n rọ́ jẹ ni? Buhari was the minister of petroleum nígbà tiẹ̀. He's the president at the same time the minister of petroleum. Ẹ mọ tó kó jẹ ni? Mo kàn sọ wọ̀nyẹn fún yín ni o. Látọjọ́ táláyé ti dáyé, seaport yín tó wà ń bẹ̀ yẹn, gbogbo nǹkan tó generate wọlé ń bẹ̀.
mélòó nínú ẹ̀ lọmọ Yorùbá rí kó jẹ tí ò ń ṣàwọn Fúlàní àwọn ará bí yẹn kí tí ò ń ṣàwọn ló kó jẹ. Leave Tinubu àtọ̀ bóyá kó ẹ̀yin tẹ́ pariwo ó tọ̀ síra ó yàgbẹ́ ó ṣe àìkọ̀kan ọmọlúkà ìbáwo kó bógbẹ́ síra ìbáwo kó bọ́tọ̀ dànù kò kàn mí. ìtẹ́mi ń bàjá sí ni wípé ó fẹ́ fi ti ìran Yorùbá sílẹ̀ nínú ìgbèkùn iṣẹ́ tọ́lọ́run Tinubu kọ̀ kò ṣe. ká mú tẹ̀gàn kúrò ká mú ẹ̀gàn kúrò. Tinubu ó build leaders bó tẹ̀ jẹ́ pé àwọn leaders tó build gan ó build wọn káwọn gan mọ àwọn yẹn gan fúnra wọn wọ́n bá mọ ìwà ara wọn mọ tara wọn nìkan wọn ò ronú ìran Yorùbá. And I don't blame them. ẹni tó build wọn tí ò bá ti sọ fún ẹ pé bó ṣe yẹ kó rí rèé tí ìbá ṣe pé bàbá Awólọ́wọ̀ fúnra rẹ̀ tó ń build leaders kò sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé bó ṣe yẹ kó rí rèé kò yẹ ká má rí kankan nínú gbogbo àwọn ọmọlẹ́yìn bàbá Awólọ́wọ̀ tí kan nínú àwọn ọmọ wọn á tiẹ̀ dìde tájà nítorí ọ̀rọ̀ Yorùbá yìí pé no Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. àwọn ọmọ Ọ̀nàbànjọ ńkọ́ wọn ò sí láì kò sí kankan náà àwọn bàbá Ọ̀nàbànjọ kò sí kankan náà ọmọ ẹ̀ láyé kò sí kankan náà ọmọ Jákàndé láyé kò sí kankan náà ọmọ Bọ́lá Ìgè kò sí kankan náà ọmọ ẹ̀ láyé ọmọ Àjàṣin kò sí àwọn ọmọ ẹ̀ kankan láyé. Why tí gbogbo wọn fi keep mute? ìdí ni wípé bàbá Awólọ́wọ̀ tó jẹ́ leader fún wọn gan tó build àwọn bàbá tiwọn kò sọ sílẹ̀ fún wọn wípé bó ṣe yẹ kó rí rèé. kò sọ fún wọn ni ìdí tí ẹ ṣe ní blame wọn nìyẹn. Tinubu tèmi ń sọ nípa ẹ̀ mi ò justify pé ó kówó jẹ pé nǹkan dáadáa ni but hypocrisy ni pé kó wá sọ yí pé Tinubu kówó jẹ sọ òun nìkan ló fẹ́ nail. kí ló ṣe fún Almadu Sheriff kí ló ṣe fún gómìnà Kaduna yìí kí ló lóun jẹ ìgbà tó ń ṣe FCT minister gbogbo tó jẹ kí ló ṣe fún Magu kí ló ṣe fún Magu tó jẹ́ sí àmọ́ ní FCC at the end of the day gbogbo tó gbà tó recover ní FCC tó jẹ́ pé àpò ara ẹ̀ ní gbogbo ẹ̀ bọ́ sí kí lẹ sọ nípa tiẹ̀ àwọn tó ṣe gómìnà sẹ́yìn àwọn Kwankwaso Bukola Saraki and some others like that láti north kí ni ẹ fẹ́ sọ nípa tiwọn. Let Tinubu be ẹ jẹ́ ká dúró lórí ìyẹn ká fi bóyá ó jí owó kó tàbí ó ṣe kíní kan ìfilẹ̀ ìjà tẹ́mi ń bá Tinubu tí àwọn Fúlàní tó bá dojú kọ Tinubu èmi gẹ́gẹ́ bí ẹnìkan máa fèsì Fúlàní fún because ọmọ Yorùbá ni ìran Yorùbá ni ó láàánú yín ṣe ń ṣe mí wípé wọ́n mú Sunday Ìgbòho tí ò ṣẹ̀ gbogbo yín inú yín dùn ẹ̀ ń wòran thank God jàre Adéjọkẹ́ bàbá mi ìyá mi Adéjọkẹ́ Adédàpọ̀ Bọ́lá Ìgè ti gbìyànjú tí ẹ ó sọ ọ̀rọ̀ sílẹ̀ kó tó lọ bó jẹ́ pé tó bá yẹ pé bàbá yẹn wà láyé ni òun reason ni kì í ṣe pé bóyá ó gbọ́ ó ronú kanlẹ̀ ó ru àròjinlẹ̀ ni bí bàbá Professor Banji Akíntóyè ṣe ru àròjinlẹ̀ tó fi dìde pé Yorùbá ò lè máa bá lọ bí eléyìí a gbọ́dọ̀ jáde nínú ìgbèkùn a gbọ́dọ̀ bọ́ síta nínú òkùnkùn tá a wà àròjinlẹ̀ làwọn yẹn rò wọn ò rí èèyàn sọ fún wọn tó bá jẹ́ pé rí èèyàn sọ fún wọn ni irú bàbá Ayọ̀ Adébánjọ tó jẹ́ bàbá fún àwọn Fẹ́nifẹ́re bàbá ti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ àwọn Fáṣọ̀rántì àǹkó gbogbo wọn wá ti dìde sọ tipẹ́tipẹ́ pé Yorùbá ń lọ ìdí ni wípé wọn ò gbọ́ rí wọn ò dẹ̀ bí lẹ́pọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ a kì í ṣe gbọ́ ala máa ronú bákan. ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ síbi tó wà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá in tí mo believe ni wípé tó bá jẹ́ pé Tinubu tiẹ̀ kówó jẹ kán má rí irú ẹ̀ yìí o ẹ má ṣì mí gbọ́sẹ̀ kókó owó yẹn jẹ ṣùgbọ́n tí Tinubu bá dìde tó bá sọ pé no Yorùbá nation must emerge ẹ ní ronú lọ bí owó tó kó jẹ o ẹ bá tún jà fún ni pé ṣebí àwọn kan kó jẹ ní Nàìjíríà kó dẹ ẹran dùdín kò sí ní tó ṣẹlẹ̀ so ẹ fi dáàdi wá sílẹ̀ ẹ fi èèyàn wá sílẹ̀ ẹ fọmọ wá sílẹ̀ ẹ̀yin mo yẹ Inspector General of Police tó ti rule ní country tó jẹ́ wípé bọ́n ṣe ń ṣe náà ń kó owó yẹn mì tán kó jẹ tán kó pamọ́ tán lù tẹ̀ lọ sábrọ̀d tán ṣe oríṣiríṣi ọjọ́ tí Tafa Balógun gbìyànjú irú ẹ̀ ọmọ Yorùbá ló fìyà jẹ Tafa Balógun èmi sọ tó bá yẹ pé irú àwa yìí ní power ni wọn ò ní dánwò torí máa jẹ́ kó yé wọn àwọn tó ti ń kó jẹ ńkọ́ ẹgbẹ́ wọn síta kájọ prosecute wọn papọ̀ tó bá yẹ pé láti ìpínlẹ̀ ṣe Nàìjíríà ló ti jẹ́ pé ní bá kówó jẹ náà ti execute ẹ̀ ní public tán ti ń pa ni èèyàn wa náà tó bá kó jẹ ẹ pa náà kò sí wàhálà
but ẹ̀yin ń kó mi ẹ̀ ń rọ́jẹ ẹ̀ ń fi tún gbogbo nǹkan tí yín ṣe ẹ wá lọ́mọ tí wá ṣe pé ipá kan ẹnìkan lù pa ẹnìkan kí ọ̀bẹ bọ̀ lọ́rùn for what? But in tẹ́mi tẹnumọ́ ni wípé àṣìṣe bàbá Awólọ́wọ̀ mi ò ẹ̀yin tẹ́ bá sọ pé bóyá kìíní kan ṣe bá mi I don't care. Bàbá Awólọ́wọ̀ gbìyànjú ó sa ibà ẹ̀ but iṣẹ́ tọ́lọ́run náà sí ìran Yorùbá bàbá Awólọ́wọ̀ ò jẹ́ ẹ fúnra yín ẹ sọ fún mi pé rọ́mọ pa bàbá ò jẹ́ bàbá ò jẹ́ ìmọ̀tara bàbá nìkan ni ò jẹ́ kí bàbá jẹ́ iṣẹ́ yẹn and I stand by my word no sorry mi ò sorry for anybody. Bí bàbá Awólọ́wọ̀ bá sọ̀kalẹ̀ máa sọ lójú ẹ̀ kó fi tóbi Ọlọ́run ṣẹlẹ́rìí máa sọ kó sọ̀kalẹ̀ látọ̀run kó dúró báyìí máa sọ fún ni pé bàbá ẹ ṣe nǹkan lọ́run iṣẹ́ tọ́lọ́run yín sí ìran Yorùbá ẹ ṣe. Yoruba were supposed to be an independent nation. Lọ́tọ̀ bàbá Awólọ́wọ̀ ní gbogbo agbára ẹ̀ ó ti ṣiṣẹ́ yẹn débi pé kò tiẹ̀ sẹ́ni tó fẹ́ bí wá lérè tàbálà fẹ́ dúró kò ní sógun kò ní síjà. He has every connection with many countries of the world. Tó jẹ́ pé àwọn nọ́ọ̀tì gan tó declare ogun against Igbo ẹ̀rù gan máa bá wọn àti declare war against the Yorùbá. Tọ́ba Yorùbá bá sọ báwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ ní sí kankan. Bàbá Awólọ́wọ̀ has the capacity. The same thing ló ṣe Tinubu sí yìí o. Bó ṣe Tinubu yìí ó níbi ó láwọn orílẹ̀-èdè tó ní connection dà sí. Tó jẹ́ pé tó bá wọ bẹ̀ á wọ bẹ̀ successfully ni. If it is government house wọn ló fẹ́ wọ á wọ bẹ̀. He has the power. But ó sì dúró lórí màálù Nàìjíríà sẹ́ẹ̀. Tí Yorùbá bá tiẹ̀ máa lọ máa sì wù Nàìjíríà orí ẹ̀ ló sì dúró sí and that is the mistakes tí ẹni yẹn ṣe òun náà tún ti gbé ìgbésẹ̀ yẹn sí òun tún ti ṣe mistake yẹn lọ. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ṣe kórìíra ẹni yẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ara ní ìran Yorùbá nínú Nàìjíríà tán wà. You have the power, you have the capacity, you have everything it takes. God has empowered you to lead Yorùbá out of this shit. And yet you refuse. Tinubu, ó ní ṣe president in Nigeria. Reality lèmi sọ fún ẹ. Ọlọ́run mọ̀ má jẹ́ ká Awólọ́wọ̀ ṣe president òun ni. Because iṣẹ́ tọ́lọ́run kò ṣe. The same thing ìwọ náà ṣe. Ó lè dé bẹ́ẹ̀. Gbà bẹ́ẹ̀. Ó lè ṣe president in Nigeria. You are just disturbing yourself. Ó lè ṣe. Torí pé iṣẹ́ tọ́lọ́run ni kò ṣe ó ṣe sí o. Ó ṣe bó náà ń pè ní Nàìjíríà. Where is Nigeria gan? Kí ló jẹ́ bẹ́ẹ̀? Ibo ló ń jẹ́ Nàìjíríà níwájú Ọlọ́run? Tinubu, as learned as you are, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, you disappointed every Yoruba people. Èmi sọ o ní tèmi èmi fẹ́ràn ẹ torí mo rí i pé o fẹ́ràn láti gbé èèyàn kúrò ní ibi kékeré kó gbèsè ńlá kó push kó build ẹ kó náà jẹyàn tí mo dẹ̀ rí tí mo inú mi dẹ̀ ń dùn sí pé no, you are a good person in that aspect. But why do you insist that you must rule Nigeria? Why the Yoruba people were crying bitterly? Tí ìyà ń jẹ ìran Yorùbá a ní kẹ́ jáde níbẹ̀. Mo sọ̀rọ̀ kan ẹ̀yin kan ní kí n gbẹ́nu sọ̀rọ̀ wọn tó bá tiẹ̀ sọ pé kó tiẹ̀ wá okay let us go on agreement ẹ̀yin ọmọ Yorùbá màá lead yín jáde nínú Yoruba Nation yìí ṣùgbọ́n èmi ni máa kọ́kọ́ ṣe first president yín president mo fẹ́ ṣe Nàìjíríà tẹ́ ẹ̀ jẹ́ kí n ṣe yẹn ẹ̀ ń dọ̀ndá ẹ̀ fún mi ẹ̀ jẹ́ kí n kọ́kọ́ ṣe àwa yìí máa bá wọn pa á pariwo ẹ̀ á support yín á fún yín ní gbogbo kan tó bá yẹ ká fún yín gbogbo support provided ìjọba ti support wa tẹ́ ẹ̀ jẹ́ ká jáde nínú Nàìjíríà ìyẹn ni kókó tèmi tá a bá ti jáde eléyìí tó kù ti kéré wà láìtàlá ìṣúná bí láì ká ṣáà jáde. But you, and I knew for sure that it isn't you. It wasn't you. Kì í ṣe wọ́ àwọn tó fẹ́ jẹ ìjẹkújẹ tán dúró tiẹ̀ lọ́tún lọ́sì tán bìlíbù nínú pé owó tó wà Nàìjíríà àwọn náà ṣe máa kọ́pọ́n láńbẹ̀ àwọn náà ń tì yín kò síbi tán lè tì yín dé bàbá wọ́n fẹ́ tì yín sínú ìparun ni wọ́n fẹ́ tì yín kẹ́ ẹ ṣe orí ìran Yorùbá ni wọ́n fẹ́ tì yín kẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n fẹ́ kó ṣe Ọlọ́run. Tinubu, the position you held Ọlọ́run tó rí ẹ tó rí bàbá tèmi tí ò sọ pé kójú òun ló máa jẹ́ Tinubu Èkó lẹ́ni tó wá pìkì ẹ Ọlọ́run tó rí bàbá Akíntóyè nílẹ̀ tí ò sọ pé Akíntóyè ìwọ ni kó máa bọ̀ kó wá máa ṣe Tinubu lẹ́kọ̀ọ́
tó jẹ́ ìwọ ló lọ mú, Ọlọ́run yẹn mọ ìdí tó fi yàn ẹ́ o. Ọlọ́run tó sọ yìí pé kí Ọbásanjọ́ má lágbára lórí ẹ nígbà tán lé gbogbo àwọn gómìnà South West lọ, wọ́n lé Ondo State lọ, wọ́n lé Èkìtì, wọ́n lé Ọ̀ṣun, wọ́n lé Ọ̀yọ́, wọ́n lé Ògùn, ó wá kù ìwọ nìkan Èkó. Ọlọ́run tó fún ẹ ní strength àtọgbọ́n àti gbogbo nǹkan tó lò, bá rò pé agbára ẹ ní kì í ṣagbára ẹ l'Ọbásanjọ́ ṣe rí ẹ lé. It's not your mind or your power or your knowledge, it is God. Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ dá ẹ dúró yẹn, ó mọ ìdí tó ṣe dá ẹ dúró. So tó bá wá sọ wípé gbogbo ntọ́lọ́run ṣe ìmọ̀ yẹn mímọ̀ ṣe ti ẹni, agbára ẹni, then ó kù ẹ́, ó kù Ọlọ́run. Ó kù ẹ́, ó kù Ọlọ́run. Èmi á sọ eléyìí tèmi ń sọ yìí, mo sọ torí àwọn nǹkan tí mo gbọ́ lẹ́nìí nígbà tí mo jáde, torí ṣe àwọn èèyàn tó ń ṣáà give you different kìnnìkan. Ṣé bàbá Awólọ́wọ̀ náà ò ṣẹ ni? Ṣé òun náà ò jí owó ni? Ṣé kò kówó jẹ ni? Òun ni mo ṣe wá sọ eléyìí fún yín. Awólọ́wọ̀, he could have been the best in the whole Africa lẹ́nìí tí wọ́n máa sọ nípa ẹ̀. The only person tí gbogbo Africa ń sọ̀rọ̀ ẹ̀ jù lẹ́nìí, òun ni Nelson Mandela. Nelson Mandela, òun ni gbogbo Africa tó kù fi ṣe role model. Tá bá sọ pé èèyàn tó dúró ti ìran ẹ̀, tó dúró ti àwọn ènìyàn ẹ̀ lójú ikú, Nelson Mandela. He was enslaved, he was jailed for 27 good years because of his people, fighting for the freedom of his people. Nelson Mandela wọ́n free ẹ̀, ó jáde lọ́gbà ẹ̀wọ̀n, ó nínú òun dùn pé ìran òun ti ẹ̀ gbòmìnira olótòun. Wọ́n ní láíláí bàbá, in tó jà fún ìwà wá ṣe ààrẹ, ó gbọ́dọ̀ ṣe president. Bàbá ní mi ò lè ṣe mọ́, ẹ máa bá tiẹ̀ lọ, mi ò jà torí pé mo fẹ́ ṣe president, kí ìran mi ṣàbọ́ lóko ẹrú ni mo dúró lé lórí. Wọ́n ní no bàbá, wàá ṣe president sẹ́. Bàbá dẹ̀ agree, ó ṣe only one term. Bó ṣe ń parí ẹ̀ báyìí ló hand over, mi ò ṣe mọ́, àgbà ti dé, ẹ jẹ́ kẹ́ni tó bá fẹ́ ṣe kó bá ṣe lọ. Tó bá ṣe wípé bàbá Awólọ́wọ̀ dúró ni fún ìran Yorùbá ní ìgbà yẹn, kó tiẹ̀ jẹ́lì bàbá fọ́dún 2, 3, 4, 5. Gbogbo bọ́n ṣe jẹ́lì bàbá nígbà yẹn sí, tẹ́ bá wo gbogbo ẹ̀ pátá, ẹ rí pé it's for political reason náà ṣe jẹ́lì bàbá. Bola Ahmed Tinubu, you are a father, you are a leader, but think, as you are thinking forward, try and think backward. Ro padà sẹ́yìn, ro ní àrò, ro dáadáa, torí tá bá rò tó kí dáadáa náà ń pè lórò kí. Má dúró di tẹ́nikẹ́ni fẹ́ sọ. Dúró lórí máìdí ẹ kó dẹ̀ tẹ́ etí sílẹ̀ sí tọ́lọ́run bá máa sọ síbẹ̀. Kí ìran Yorùbá lè sọ nípa tiẹ̀ títí láíláí. Mi ò wá sọ eléyìí bóyá ẹ̀rù ń bà mí ni mo ṣe wá sọ. Ẹ̀rù anybody ò bá èmi. Kódà ikú kò bá èmi lẹ́rù. Gbogbo wa la máa kú. It has been written that you have to die. Ohun gbogbo ni ò dájú fún ènìyàn, ṣùgbọ́n ikú dájú. Kò sí ìdánilójú pé wà lówó láyé. Kò sí ìdánilójú pé wà bímọ. Kò sí ìdánilójú, ó lè sọ pé wà bímọ kó má bí, ó lè ní wà lówó kó má ní, ó lè ní wà kọ́lé kó má kọ́, ó lè ní wà ra mọ́tò kó má rà, ó lè ní wà ríṣẹ́ ńlá kó má rí. Ohun gbogbo ni kò sí ìdánilójú kankan nínú gbogbo nǹkan tó wà láyé, ṣùgbọ́n ikú dájú. So I don't why would I? Kí ló ń bà mí lẹ́rù? But èmi ń sọ eléyìí ni Bọ́lá Ahmed Tinubu. Ipe you are still alive, and that is why I'm still saying this. Torí àwọn nǹkan táwọn èèyàn sọ tèmi gbọ́ lé ni mo ṣe padà wá sórí tó ń kọ́mẹ́ǹtì this topic. It is better for you to think. Kò sẹ́ni tó bá kọwọ́ bọ̀ díẹ̀ tí wọn ò ní bàgbẹ́. Ẹni bá ní Tinubu jí owó, ṣé àwọn kan ò jí owó tiwa náà ni? Tinubu ò mọ bàbá lákú bàbá mi, kò mọ̀ mí, kò bò dẹ̀. Even mi ò mọ ẹni tó mọ Tinubu. Kí ló kàn mí? But I am saying the truth. Tó bá ṣe pé orílẹ̀-èdè tán ti fi pìlẹ̀ lélẹ̀ pé ní bá jí owó, public náà máa pa. Tó bá jí, tó bá pa public àti mọ̀ ìpò òfin ni. Àti mọ̀ pé òfin ni, so ó jí ni wọ́n dẹ̀ pa. No problem. But
ọmọ olórí pupa wọbẹ̀ ó jí kọ́, olórí dúdú wọbẹ̀ ó jí kọ́, ẹ wá ní kí olórí green ti wá wọbẹ̀ ó jí tiẹ̀ kó, ẹ wá ní kan lọ bá for what? Báwo lọ́bọ̀ ṣe ṣorí tìǹà kí o ṣe? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi Tinubu lẹ̀, fúnra ara ẹ̀ ló máa ṣe akèrègbè ẹ̀ ló máa ṣe ibi tán fokùn sí lọ́rùn ẹ̀. Tẹ́ bá fẹ́ bá Tinubu jà, tẹ́ bá fẹ́ bu ẹ bu nítorí pé kò jà fún ìran Yorùbá, ẹ má máa bú torí pé ó kówó jẹ, ó gbé bílíọ̀nù fún wa. Owó mélòó ni Tinubu jí kó tó ilé táwọn àwọn tó ti ṣe ààrẹ rí? Ṣé Tinubu ṣe president yín rí ni? Ṣebí ti owó ilẹ̀ Yorùbá ló kó? Ẹ fi lẹ̀, leave him. Ẹ bá jà pé kò jà fún ìran Yorùbá, ẹ bá jà nítorí ẹ̀. Ní tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ ẹ bá Tinubu jà sí nìyẹn. Tẹ́ ẹ bá fẹ́ bá jà, ẹ má máa ja ìjà pé ó jí owó kó, ó ń gbọ̀n láṣọ, apá ẹ̀ ń gbọ̀n, ó tọ̀ sí pátá ṣòkòtò ó ṣe gbogbo ẹ̀. Leave that alone. Ẹ bá jà straight forward. Kẹ́dẹ̀ ṣí níyè, ẹ jẹ́ kó understand ìdí tó fi já wípé ìran Yorùbá nílò ẹ̀. Ní tèmi fẹ́ kẹ́yìn Yorùbá ṣe nìyẹn. When you think deeply, you will understand much what I'm saying. Bàbá Awolowo Bàbá Akintoye, I remember nínú interview wọn kan, Bàbá Akintoye sọ wípé tó bá ní kóun fa èèyàn kalẹ̀ fún president, ó ní Tinubu lòun á fà. Tí n bá parọ́ ẹ máa já mi náà ẹ̀yin tẹ́ wà mí. Ó ní Tinubu lòun á mú sílẹ̀. Ó ní ṣùgbọ́n kí presidency kọ́ ni ọ̀rọ̀ wá gbà for now, and that is my agitation. In tó wà nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ kì í ṣọ̀rọ̀ presidency. Ẹ̀yin tẹ́ ń tó ń tàn kiri pé a gbọ́dọ̀ kọ́kọ́ ní power dání ká tó lè ṣe nǹkan kan, ni power must be in our hand. Mo sọ fún bala irọ́ lẹ pa. Mi ò mọ̀ ẹ́, ìbá jẹ́ dìdìrìn ènìyàn tó bá di ìbò fún tán ti lè declare as president of a nation, ẹ gbàgbé ẹ̀. Kò sí ọjọ́ tó lè gba àdúrà náà ní ayé àti ọ̀run pé kí Nàìjíríà pín. Kò sí májíìkì tẹ́ lè ṣe, kò sí oògùn tẹ́ lè sá sí. Àwàdúrà lòun fẹ́ kí Nàìjíríà pín. Tó bá ti lè gun ibẹ̀ yẹn tó sit sórí ìjókòó yẹn, orí ìjókòó presidency yẹn tó gun bẹ̀ tó jókòó sí, gbà mí gbọ́ ẹ̀yin ènìyàn mi, kò sí ọjọ́ náà tó lè gbàdúrà pé ká pín láéláé. Ẹ̀yin tẹ́ sọ pé kí Tinubu kọ́kọ́ lọ bẹ̀ yẹn, ẹ tọ́ra yín jẹ́, ó lè ní gbogbo yín, ó lè onífúnrara níyín, ó lè oníjẹkújẹ alájẹ ẹ̀bọ́kọ̀ níyìn, èèyàn ọ̀tá ènìyàn, ọ̀tá ilẹ̀ Yorùbá, ẹ̀yin gángan lọ̀tá. Tẹ́ni I need the power. Power wo lẹ need? Where is that power? Ẹ̀yin ló lè oníjẹkújẹ ọ̀dàlẹ̀ ènìyàn, ẹ̀yin gángan lọ̀dàlẹ̀. Tẹ́ pariwo you need power. Power wo lẹ fẹ́? Mo sọ fún yín ní categorically, kò sí magic tẹ́ lè ṣe kẹ́ gbọ́ ọmọ Yorùbá kó lọ ṣe president ní orí ìjókòó yẹn. Tó bá jókòó sórí ìjókòó yẹn, tó lo constitution tó wà ńbẹ̀ yẹn, máa sọ fún ẹkún yín kan tó ju eléyìí tẹ́ sùn yín torí kò ní pè yín. Kò sí ọ̀nà, kò sí magic ẹ̀ kò ní pè yín. So it is better kẹ́ jẹ́ ká rọra lọ jẹ́jẹ́ wá ń sìn. Ẹ gbàgbé presidency. Tẹ́ bá tẹ̀ ń dúró de presidency yẹn, ẹ̀ ń fa ìyá wa, ẹ̀ ń fagùn nìyẹn, ẹ̀ ń fagùn. Reality lèmi sọ fún yín, kò sí kankan nínú presidency tẹ́ ń pariwo yẹn, kò sí ọ̀nà tó lè fi ràn wá lọ́wọ́. Power tó wà ní presidency ọwọ́ Fúlàní ló wà, kò sí lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá, kò sí lọ́wọ́ Ìgbò. Ìgbò tí ẹ gbóòórùn ẹ̀rí ṣe bọ́ máa lé Yorùbá kan tí ẹ ti ṣe rí. Kò sí ní ọwọ́ Ìgbò, kò sí lọ́wọ́ Yorùbá. Àwọn Fúlàní ló ní power presidency lọ́wọ́. Àrà tó bá wù wọ́n ni wọ́n dá. Tó bá lójọ́ ọmọ Yorùbá tó bá wọ bẹ̀, olóò ní power. Ìwọ ọmọ kọ́rọ̀ kan dú ibẹ̀ ni. Wọ́n á yanjú ẹ̀ dànù. Wọ́n pa ẹ̀ dànù. Tó bá rí pé o ṣe tí wọ́n get rid of you. Kí ló fẹ́ ṣe? Power wo ló ní? You are looking for power before kẹ́ tó lè gba Yorùbá nation. Ìyẹn lẹ wá fẹ́ fi máa tan àwa jẹ. Èmi kọjá ẹ̀ lè máa tan. Ordinary chairman council ẹlòmíì bá ṣe ẹ̀kíní gan, á lóun fẹ́ kú, á lóun fẹ́ ṣe ẹ̀kejì. Ìmí bá ráyè ká lóun àṣẹ ẹlẹ́ẹ̀kẹta. Ọbásanjọ́ ṣe ẹ̀kíní ó dùn mọ́, ó ṣe ẹ̀kejì ó dùn mọ́, tún ní òun àṣẹ ẹlẹ́ẹ̀kẹta. Ó ná last card owó kó ṣàlè rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta gbà. Tí ibẹ̀ ò bá ní bó ṣe rí, kí ló fẹ́ kú síbẹ̀ fún? Kí ló fẹ́ para ẹ̀ síbẹ̀ fún? So ẹ jẹ́ ká sọ òtítọ́ fúnra wa. You don't need presidency to achieve Yoruba nation. We don't need it. All we need from you is your cooperation, your support. Give us that support. Ká wo ẹ̀yìn báyìí ká rí pé bàbá rẹ̀ kọ́kọ́ wa balẹ̀, a lè balẹ̀ jẹ́, a lè dára tó bá wù wá. Reality mo sọ fún yín. Mo dẹ̀ ń sọ eléyìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí sí kẹ́ gbọ́.
tó bá wà lára àwọn tó ń gba àdúrà pé kàn ṣe election 2023 kó lè rí 2,000 5,000 gbà lọ́jọ́ election, ìwọ fúnra rẹ̀ ti mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ látayé dọ̀run, ó ti mọ̀ pé o ní èrè lórí ọmọ. Tó bá wà lára àwọn tó gbà wẹ̀, mi kì í ṣe pé mo ṣe fún ẹ reality ni. Ọjọ́ tó ti ń gba 2,000 tó ti ń gba 5,000 tó fi ń ṣe election fún ẹ, kí ló rí mú jáde ń bẹ̀? Kí lèrè tó mú jáde ń bẹ̀? Ọmọ tó bí tó lọ school tó school ọdún 4 tó yẹ kó lò tó fi lọ ọdún 6 ọdún 8 tó dé, iṣẹ́ mélòó ló ti rí fún? Empowerment mélòó ló rí gbà fún pé kó tiẹ̀ lè dá dúró láyé ara ẹ̀? Ẹ má tọra yín jẹ mọ́. Àwa ń sọ fún yín ni torí ohun tá a rí wípé kò sí ọ̀nà nínú election kọ̀ọ̀kan mọ́ ní Nàìjíríà. Kò sí ọ̀nà pé káwọn Yorùbá kan lọ ṣe presidency. Ìbá ṣe Tinubu, ìbá ṣe Ọ̀ṣínbàjò, ìbá ṣe Ọ̀ṣínbàjò, ìbá ṣe Muhammadu, ìbá anybody tó bá dóhun tó ọmọ Yorùbá so òun gbọ́dọ̀ ní power dání kóhun tó lè sọ pé ká pín Yorùbá nation. Mo ń sọ fún yín ni tó o bá rẹ́dí àti bẹ́ẹ̀tì ẹ̀ wọ́n lè fi láìfù mi bẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ẹ̀. Ìpẹ́ tọmọ Yorùbá bá wọ presidency yẹn, máa guarantee yín pé kò sí ọjọ́ náà láyé àti ọ̀run táṣọ pé òun wish ká pín kó ní kálukú máa lọ tiẹ̀. Mo guarantee yín ni I can bet it. Máa gbé láìpẹ́ mi sílẹ̀ kí wọ́n náà gbé tiẹ̀ lẹ̀. Tó bá gorí èyí tẹ́yẹn tó sọ wípé báyìí máa gbéra mi wá báyìí kó pa mí tàbí kó fi mí dára tó wù ẹ́ fi mí gọ́ṣẹ́. Ṣùgbọ́n tí wọ́n náà tó bá kọ̀ tí ò sọ tó lò ó tó sọ pé I stand with one Nigeria, máa sọ fún yín pé ìwọ fúnra rẹ̀ máa gbéra ẹ̀bọ̀ máa fi ẹ́ gọ́ṣẹ́. Tí mi bá rí kan fi ẹ ṣe máa ta ẹ̀ sí India tàbí kí n ta ẹ̀ sí Saudi Arabia kí n gbowó ẹ̀ ní wàràwàrà kí n fi jẹ meat pie. Máa fi jẹ meat pie. Mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú ẹ̀ mo sọ ni mo challenge yín ni. Ẹ má tọra yín jẹ. Ẹ sọ ẹyin tẹ́ mọ̀ ẹ sọ fún Tinubu pé kò sọ́nà ń bẹ́ẹ̀. Let him turn back. Kò ì létí jù. Kò ì pẹ́ jù. Ẹ jẹ́ kó turn back. Kó support ìran Yorùbá. It's not too kò tí ì létí jù o. Kò ì pẹ́ jù o. Ntẹ́mi sọ fún yín nìyẹn. Arrest my case. Ẹni tó bá fẹ́ dá sí kó dá sí. Mo ti sọ wóróbótó mi. Mi ní kẹ́ gbà mí gbọ́. Mi ò dẹ̀ ní kẹ́ má gbà. It is my opinion and what I listen to. Látọ̀dọ̀ àwọn èèyàn. Mo tẹ̀ ti ṣàlàyé ẹ̀. It's left for you. 070 46 09 24 84. Again, 070 46 09 24 84. Nọ́mbà tẹ́ máa pè sí nìyẹn. Ẹ jẹ́ ká gba ìpè bí ẹyọ kan tàbí méjì ká gbọ́ opinion àwọn èèyàn wa. Bóyá tí mo sọ o, bóyá mi ò rí sọ. Bóyá tí mo sọ, bóyá mo dẹ̀ sọ díẹ̀ tó. Let us listen to you. Àwọn èèyàn ti ń pè. Óyá. 070. Okay, let's do it this way. Ẹ lè máa pè bẹ́yẹn mo ti ṣí ojú òpó yẹn lẹ̀. Power on. Ó ní àkùkọ gàgàrà orí Elijah ìkàkiri. Mo ní Jésù mi ò bẹ̀rù rẹ. Ta ló ń jákùkọ gàgàrà níwájú Ọlọ́run gàgàrà? Mi ò bẹ̀rù anybody o. Mo ti sọ máìdì mi. Bluetooth mode. Mo ti ẹ pè 070 4609 24 84. Zero 70 4604 2484. Èkó tẹ́ fi ń yangàn tẹ́ fi ń ṣakọ. Ẹ wo gbogbo tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí iná lọ́tún iná lọ́sì. Ọ̀sẹ̀ tó lọ lọ́hùn Ládìpọ̀ ló jóná kéérú. Ọ̀sẹ̀ tọ̀hún kìnnì kan ló jóná. Àná àbíjẹta sí Mọ́kọ́wálé àbí Mọ́rọ̀kọ́ àbí Mọ́ríyà. Ìyẹn tó ti tí ì rí kankan. Ṣebí inú yín dùn ẹlẹ́lẹ́kọ̀ọ́. A sọ fún yín pé until tẹ́ bá gbọ́ lẹ́sẹ̀ free inú yín dùn ẹ máa wòran. 07046092484. That is the number. Ẹ jẹ́ ká pè ká gba ìpè kan tàbí méjì ká dẹ̀ máa lọ. Thank God ẹnìkan ti pè. Ẹgbẹ́ òsókè jàre. Bàbá ẹ káalẹ́ o. Ẹ ṣeun mo dúpẹ́ o pé ẹ pè wá. Ẹ káalẹ́ sà. In fact,
ẹ kú iṣẹ́ náà ẹ kú àdúgbò mi. ẹ ṣeun. ṣé ẹ rí in fact ọ̀rọ̀ àwa Yorùbá ó dàbí pé ó sùnkùn díẹ̀ lọ kò gbà pé ó sùn wa mo rí gbogbo akitiyan yín. ẹ ṣeun. lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe àtẹ̀lé àti bẹ́ẹ̀ máa ràn yín lọ́wọ́. àmín. ṣé ẹ rí olórí ọ̀rọ̀ Yorùbá ò fi bẹ́ẹ̀ yé mi mọ́. tòdè sẹ́dá tí bá gbọ́ pé àwọn kan Fúlàní ó ń ṣe àwọn Fúlàní pa àwọn èèyàn mi dájúdájú pé mi ìfi bẹ́ẹ̀ fi tì wọ́n mọ́ because àwa Yorùbá níta fi ṣera wa ló pọ̀ ẹ wo ọba kan lẹ́nujọ́ mẹ́ta àbálẹ̀ kan tí wọ́n ní wọ́n pa òun bóyá wọ́n gbálẹ̀ something like that. In fact ẹ wo àdúrà náà la máa gbà ó kọ́ ló jẹ́ kó má pẹ́ kó tó yí àwa Yorùbá àdúrà la máa gbà kó má pẹ́. mo sọ fún kìíní tó ń sáré ẹnìjọ́ mẹ́ta yìí mo sọ fún àwọn kan tá a jọ wà ní group tá a jọ ṣe fẹ́ láti some years back tó jẹ́ pé fún platform secondary school platform ẹ jẹ́ mo sẹ́ẹ̀dì kìíní yẹn sí wọn ẹ jẹ́ ká máa fáì ká máa pè é mẹ́wàá lẹ́nu tẹ̀ wọ́n ní àwọn títí bẹ̀rẹ̀ wàhálà ó títí ṣe kìíní kan ṣùgbọ́n mo Yorùbá ló fẹ́ lọ síbẹ̀ ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà yẹ láti yọ ọjọ́ gbogbo bá ṣe pariwo ṣé kò yé yín ni àjàsí ní benefit tó wà ní ti Yorùbá dá dúró ṣé bí a ṣe máa lọ nílé wọ́n ní òtítí Ìjẹ̀ṣà náà pè mí Ìjẹ̀ṣà ó ti di pé Yorùbá Nation ẹ dé o àwọn ọmọ aráyè gbogbo ilé yìí o mo wá wò wípé èdè tá à ń torí ẹ̀gbà àwẹ̀ làwọn ilé tí wọ́n jọ sọ. nítorí pé in fact mi ò ní fi fẹ́ máa pítí ẹni gbòdì mọ́ àdúrà náà la máa gbà àdìtún ní jẹ́ kí kó sún wa bàbá mi kàn ní kí n kí yín náà ní ẹṣin iṣẹ́ takuntakun ọ̀nà àfọwà lérè lágbà. ẹ ṣeun. ẹ jẹ́ ká pè wọlé ẹ jẹ́ ká pè 070-4609-2484 óyá ó jẹ́ pé ẹyọ kan jẹ́ ká gbà sí. Hello ọmọ Lúkà, báwo ni nǹkan báwo lè ń lọ? ẹgbẹ́ òsókè last caller ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín. ọmọ Lúkà bàbá. à ń gbọ́ yín o ẹgbẹ́ òsókè. ẹ kú ètò mo kí yín fún ọ̀rọ̀ yòókù tẹ́ gba gbogbo ọmọ Yorùbá especially bàbá Tinubu lálẹ́ mo gbàdúrà kọ́ náà jẹ́ kán gbọ́ o kó wọn bá bọ́ sí ẹ̀yìn ṣe rí ìbádá tí bàbá ètè pa kété mọ́lẹ̀ ń sìn kó padà sẹ́yìn sílé bí nǹkan tí bàbá pọfẹsọ Akíntóyè sọ pé Tinubu máa bọ̀ ó dá sí bàbá ètè ronú ara ẹ̀ in time of election Haúsá máa padà sí ẹ̀yìn ara wọn àní fígọ̀ wọn mẹ́ẹ̀ká tara wa àwọn tó máa dìbò fáwúsá wọn ti kó wọn sí gbogbo ọ̀dọ̀ wọn bí àní fígọ̀ wọn tẹ́nibọ̀dì bá fẹ́ pé ẹ jẹ́ ká dìbò fún Tinubu in time of election time of fígọ̀ àtó wọn nà wọn gbà wọn tún kó wa sí okú ẹrú ẹlẹ́kejì nìyẹn ẹ jẹ́ kí bàbá ètè ṣe kí ni wọ́n padà wálé àṣẹlẹ́ṣọ̀ mọ́ Yorùbá Nation tá a fẹ́ yìí la fẹ́ àdẹ̀yìn àwẹ̀yìn mọ́ lẹ́ṣọ̀ lọ́wọ́ lọ́dọ̀ máa gbà fún wa ṣùgbọ́n pẹ̀lú ìgbésí ara wa ni o ògbà gbọ́dọ̀ mọ nǹkan tá à ń ṣe ẹni tó bá ṣe ń ronú pé tó kó òun bẹnẹfìtì mú wọn Nàìjíríà kí gbogbo ọmọ Yorùbá ètò ìrònú kan parẹ́pá ronú o ó ní kálukú mọ nǹkan tó ń ṣe mo kí gbogbo ilé ẹ̀kọ́ ètò náà. ẹ ṣeun ẹgbẹ́ òsókè. ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín. ẹ ṣé o. à ń gbọ́ yín sẹ́ẹ̀ máa sọ̀rọ̀. ẹ ṣé o. ẹ kú ètò. ẹ ṣé gan.
àwa ń pè yín láti South Africa. Okay. Yeah. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ òótọ́ lórí òótọ́ ló gbọ́. In fact, mo láìkì gbogbo program tẹ́ ṣe lálẹ́ Ọmọlúkà. Tí gbogbo Yorùbá bá dúró gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, tí wọ́n bá Tinubu sọ̀rọ̀ wípé kó dúró lórí òtítọ́ kó support Yoruba Nation. Wàláì gbogbo ọmọ Yorùbá ló máa dúró ti Bọ́lá Ahmed Tinubu. Hello. À ń gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀. So àdúrà tèmi ni wípé kí Ọlọ́run kó gba àkóso Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bẹ́ ṣe sọ, gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún bàbá yẹn. So nǹkan tèmi ní láti sọ nínú ètò yìí nìyẹn. Ọlọ́run á dẹ̀ gbà fún wa. Ó jẹ́ bí olóyè Sunday Igboho bó ṣe dìde wípé yes, I need the Yoruba Nation. Okay, for example, ẹ tún wo gbogbo àwọn ọba ta ní tí wọ́n dìde wípé irọ́ Sunday Igboho kò gbọ́dọ̀ dúró ní Benin Republic tó fi pẹ́ tó yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló sọ wípé olóòótọ́ kò ní kó sápò ìkà. Láíláí. So Ọlọ́run á jà fún wa. Àmín, àṣẹ Èdùmàrè. Ẹ wo ní South Africa táwa wà níbà yìí, gbogbo àwọn ọmọ ìlú South Africa náà ní ẹ̀tọ́. Gbogbo àwọn tó bí ìlú yìí oṣooṣù ni wọ́n ń gbowó ní oṣooṣù. Ṣé irú ẹ̀ ṣẹlẹ̀ ní Nàìjíríà ni? Kò ṣẹlẹ̀. Ọlọ́run á jà fún wa o. Ọmọlúkà Ọlọ́run á lọ́ra ẹ̀mí yín. Àmín, ẹ ṣeun. Lágbára Ọlọ́run ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dàbọ̀. Ẹ ṣeun. Bàbá wa ti ń pè látàárọ̀, ẹ jẹ́ ká fún wọn ní kọ́. Tó ẹgbọ́n sókè à ń gbọ́ yín o. Hello, Baba Maluka. Ẹ ṣé gan sir. God bless you, sir. Amen. Ẹ kúṣẹ́ takuntakun o. Ẹ ṣeun. Olúwa máa ràn yín lọ́wọ́. Àmín, àṣẹ Èdùmàrè. Wọ́n dẹ̀ tún fi ẹ̀jẹ̀ bínibí mo fi kí yín pé Ọlọ́run akadúró tiẹ̀ o. Gbé ní ṣubú dànù o. Àmín, àmín, Allah. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀. Àmọ́ ní alẹ́ yìí, ìbá sọ pé tí gbogbo àwọn agitators tó kù tí wọ́n bá ń gbọ́ yín, ẹ̀ ló ṣàṣẹ ń gbọ́ mi. À ń gbọ́ yín dádì. Bẹ́ẹ̀ tí wọ́n bá ń gbọ́ yín, ìbá wù mí kí majority of them kí wọ́n divert agitation wọn sí the way you put it tonight, this night. Ṣé rí Tinubu tí ẹ sọ̀rọ̀ ẹ̀ yìí, bó tilẹ̀ jẹ́ pé ẹ ti máa ń sọ, èmi gan máa ń darapọ̀ pẹ̀lú yín sọ, Èkó lèmi wà, mi ò èdè Tinubu. Instrument gidi lọ́lọ́run fi rọ fún wa, olórọ́pò bàbá Awólọ́wọ̀, àmọ́ àwọn ènìyàn jẹ́ kó dictate ara ẹ̀, àwọn èèyàn ń deceive wọn, àwọn tó ń jẹ ní lábẹ́lẹ̀ lọ́ndà ẹ̀ àtàwọn àgbààgbà ó de gúdú jẹrá, wọn ò jẹ́ kí bàbá ẹ̀, wọn ò jẹ́ kó ríra ẹ̀ gẹ́gẹ́ bí ìrírí bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó jẹ́ bàbá wa. So ẹ ń sọ kínní kò ń ṣe pé ẹ̀ṣẹ̀ ń sọ ọ̀tọ̀. Àwọn tó ń bu pé tọ̀ọ́lé ìyẹn mi ò rí nǹkan kan níbẹ̀, ìyẹn kọ́ ní ibi tá à ń lọ. Iṣẹ́ tí Ọlọ́run fẹ́ lò wọ́n fún wa, òun gbọ̀ngàn ní kókó. Ọlọ́run tó wá lò yín lálẹ́ ẹ̀ tó repeat ẹ̀ tún ṣe full program. Ìdí nìyẹn tó jẹ́ kí n sọ pé ẹ wò Ọmọlúkà ẹ̀ ní ṣubú dànù. Àmín, àṣẹ Èdùmàrè. Ẹ ń lọ ẹ ń bọ̀, Ọlọ́run á máa dúró tì yín. Àmín. Ẹlẹ́ẹ̀kejì wáísà,
mo fẹ́ béèrè lọ́wọ́ yín torí ẹ̀kọ̀ọ̀kan irú èmi ọmọdé lè ní jẹ́ nínú ọ̀rọ̀ àsọ̀rọ̀ Yorùbá Nation. Ìrírí mi ló jẹ́ kí n máa sọ lẹ́kọ̀ọ̀kan lórí platform because Ọlọ́run ọba ló gbà mí nílùú tí mo wà yìí tó jẹ́ kí n borí kánsà tí mo ní láti Nàìjíríà. So àtìgbà tí mo dẹ̀ ti succeed kánsà yẹn tọ́lọ́run ti survive mi tí mo heal ó jẹ́ kí ọ̀rọ̀ Nàìjíríà tójú sú mi torí tí wọ́n pé Nàìjíríà ní kíní yẹn ká mi mọ́ Ọmọlúkà ikú ti pa mí torí pé over $100,000 níbo ni mo ti fẹ́ rí nínú Nàìjíríà money converted it to Nigeria money ẹ mọ̀ pé òkú ni mi ní tó wáyé kó ká mi mọ́ Nàìjíríà. So ibi tí mo dẹ̀ wáyé tí mo fi survive $1 mi kì í fún wọn. Gbogbo ọmọ Yorùbá ń sì kí wọ́n máa gbọ́ mi tí ẹ̀ báyìí tí ìṣàárẹ̀ bí ẹ̀rín lọ ẹ̀rín bọ̀ ẹ rò pé bí i Nàìjíríà ìlú gidi ni ìlú burúkú ìlú mùjẹ̀mùjẹ̀ ìlú tí ò fẹ́ ìlọsíwájú ìlú ẹ̀ bí mo ṣe wà mò ń lé 50 lọ báyìí láti ìgbà tí mo ti bí mi ò benefit lára Nàìjíríà rí Nàìjíríà ló benefit lára ibẹ̀ láti law school ibẹ̀ láti ṣe gbogbo nǹkan tá a ṣe à ń sanwó fún Nàìjíríà náà ni mi ò ṣiṣẹ́ ní Nàìjíríà torí pé ìgbà tá a fi ṣiṣẹ́ ní Nàìjíríà òun ṣe ohun tó yẹ ká máa fún wa náà fún wa a tún jẹ gbèsè sí Nàìjíríà àìmọye owó alájọṣẹ́kù tí mo jẹ gbèsè tí mi ò ti san báyìí ní Nàìjíríà. So àwa Yorùbá ẹ̀rín rí Ọmọlúkà ń pariwo ẹ̀rín gbogbo àwọn agitators wọ́n pariwo ṣé rò pé wọ́n pariwo ṣé rò pé ọ̀kan gbowó fún wọn ni àwọn ọmọ Yorùbá. Inú mi dùn tó jẹ́ pé Ọmọlúkà Ọlọ́run rèsì ẹ̀ jáde nílẹ̀ Yorùbá àti pàápàá jùlọ ní ibi tí wọ́n ti jọ bí èmi àti yín. Thank God you know what you understand my point. Because mi ò fẹ́ sọ jáde kó má gbé àwọn sọ pé mò ń criticize no. Ṣé rí mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo àwọn ọmọ Yorùbá àti ẹ̀yin tẹ́ ẹ agitate àti ẹ̀yin tẹ́ ṣì máa tún agitate ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ìṣídí tó máa ṣíbọ́là létí tó máa fi mọ̀ pé kó padà sílé ọdún náà nínú ìran máa padà gbẹ̀yìn ibẹ̀ kó má lọ léèdì torí ó máa gbójú tì bọ̀ tí ò bá àwọn ọ̀dẹ̀ fẹ́ kó gbójú tì àfẹ́ torí pé bàbá wa ni ojú tó ti Awólọ́wọ̀ kò gbọ́dọ̀ tuntun Tinubu náà gbogbo àwọn ènìyàn tó ń sọ pé ó kówó jẹ ẹ ti parí ẹ̀ tó náà mo dẹ̀ tó wá bẹ̀ yín ṣé mo lè replay fídíò yín lórí platform mi níjọ́ Monday ṣé mo lè ṣe gbà mí láàyè torí ọ̀rọ̀ lẹ sọ lémi. Dádì ibi tẹ́ bá lè fi sí FCC kò sí wàhálà. Yes sir ìdí nìyẹn tí mo fi kúdò sí nígbà tí mo make a comment God bless you Ọmọlúkà ohun tí mo fẹ́ sọ náà nìyẹn Olúwa máa wà pẹ̀lú yín àjọ bí àgbè wá o God bless you. àṣẹ àdúpẹ́ a lè má gba ìpè mọ́ torí àkókò wa ẹ jẹ́ kí n wá yán kankan fún wa kí n tó máa lọ. Èmi ò kì í dúró lórí irọ́ mi ì dẹ̀ kì í bá irọ́ rìn ẹ má wá sí mi gbọ́ mi sọ pé mo jẹ́ áńgẹ́lì o I'm not a saint ṣùgbọ́n tẹ́mi dúró lé lórí ni wípé Nàìjíríà tá a wà nú ẹ̀ kí ni ìpìlẹ̀ ṣé ìpìlẹ̀ tó wà lórí òtítọ́ ni àbí ìpìlẹ̀ tó jẹ́ pé itọ́ lásán ni wọ́n fi mọ́ orí yanrìn lásán ni wọ́n mọ́lé ń tẹ́mi dúró lé lórí nìyẹn tọ́mọ tí wọ́n bá ṣẹ̀ àwọn fọwọ́ ń bò wọ́n ń daṣọ ń bò ṣùgbọ́n tí ọmọ tí wá bá ṣẹ̀ wọ́n á ní kó gbórí wá kán gé pọ́ìntì yẹn èmi ò tọ́lọ́rẹ́tì èmi ò gbà ìyẹn kan ìkejì ni mo ti sọ tí mo torí ẹ̀ ṣe prógrámù yìí òun ni wípé Bọ́lá Ahmed Tinubu iṣẹ́ tí Awólọ́wọ̀ kùnà tí ò ṣe òun lọ́lọ́run rán Tinubu pé kó wá ṣe and with the current situation Tinubu náà tún ti ṣe àṣìṣe báyìí kò ṣiṣẹ́ náà until ẹ sọ̀rọ̀ fún
ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ẹ má torí tẹ́ ẹ fẹ́ jẹ má torí nítorí pé ẹ lọ sẹ́dẹ̀kẹ́ bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ ẹ sọ ọ̀rọ̀ fún Tinubu ẹ jẹ́ kó mọ̀ pé iṣẹ́ tọ́lọ́run rẹ̀ ni pé kó mú ìran Yorùbá kúrò nínú ìgbèkùn tó wà. Tinubu ní gbogbo nǹkan ní ìkáwọ́ ẹ̀ láti fi ja ìjà fún wa. Ó kù sọ́wọ́ yín, ó kù sí ọwọ́ yín, ẹ sòtítọ́ fún kẹjẹ kó tètè, ó sì dá à ń sìn, let him turn back. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bu Tinubu pé kó owó jẹ, mo mọ̀ pé owó mi wà lára owó tó kó jẹ, tí yín wà ń bẹ̀, káwọn ọmọ yín wà ń bẹ̀, eléyìí táwọn ará òkè ọya kó jẹ kí lẹ bá ṣe tiwọn sí o. Ẹ fi Tinubu lẹ̀, ẹ jẹ́ ká gbàjà torí pé kò dá sí ìran Yorùbá. Tí wọ́n bá dẹ̀ máa padà bounce sórí ẹ ńgbà bàbá Awólọ́wọ̀ kú, gbogbo Yorùbá ló ń kẹ́dùn wípé ẹni rere lọ. MKO kú, gbogbo Yorùbá ń kẹ́dùn wọ́n ní ẹni rere lọ. Tó bá tó táìmù ti Tinubu tó bá kú, kò sí ìran Yorùbá tá kẹ́dùn ẹ. Àwa máa tún condemn ẹ, àtúnba yí àtúnrábà ẹ jẹ́ mọ́. Bíbélì dẹ̀ sọ pé ìjẹ́rìí ayé ní ìjẹ́rìí ọ̀run. A wá ké tòtòtòtòtòtò títí tọ́lọ́run á fi gbọ́ lóòótọ́ yí pé lóòótọ́ o wúlò fún ìran Yorùbá. A sọ ọjọ́ ikú ẹ̀ súnmọ́lé, òkè mi ìṣẹ́pè fún ẹ with your age. Tó o bá sì lo 20-30 years láyé Tinubu ó gbin, Ọlọ́run fún ẹ lórí ọ̀fẹ́ ni. Ẹ jẹ́ ká mú gbogbo wọn yẹn kúrò. Ntẹ́mi dúró lé lórí ni pé jẹ́ kí Yorùbá mọ̀ wípé lótìtọ́ Ọlọ́run rán ẹ sí wọn. Mi ò wá bá ẹjà, mi condemn mi dẹ̀ ṣe ìjà tẹ́mi bá ẹjà, ó kówó jẹ kò kàn mí, ó wù ẹ́ tó kó jẹ ní owó ibi tó ti kó jẹ yẹn wọn ò nípìnlẹ̀ tó dáa. Tọ́ bá nípìnlẹ̀ tó dáa, ẹni bá kówó jẹ wọn á ti wà ní òfin tipẹ́ pé kán máa pa ní gbangba ìta. So I don't care, but ìjà tẹ́mi bá ẹjà ni pé ó ò tiẹ̀ fi ti ọmọ Yorùbá ṣe rárá. What you are thinking of is the presidency. O fẹ́ ṣe president yẹn dandan ni ṣá. I am not in anywhere in support of that. That presidency, Nigeria presidency, has nothing to do with, even with your life. Kò sí kankan tó fẹ́ ṣe fún ẹ. Ṣówó lòun wá ń bẹ̀ ni Tinubu. If it is power or authority, come down to Yoruba Nation and let us build it. Kó lè ní good name lọ́la. Tẹ́ ẹ bá rò pé kò ní bọ́ sí, Yorùbá máa dúró. Orúkọ tí yín náà ò ní gbọ́. Ipa yín ni wọn ò ní rí. Yorùbá dúró. Orílẹ̀-èdè ni Ọlọ́run ti pàṣẹ á dúró. Orúkọ tí yín náà ò ní gbọ́. Ipa yín tí yín náà ò ní rí bẹ̀ mọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dìde ń sìn, lecturer mi kan gbà yẹn ó ní go back to the ancient path. Ẹ kọjá padà sí ojú ọ̀nà ìgbàanì. Ẹ padà sí ojú ọ̀nà ìgbàanì. Ojú ọ̀nà ìgbàanì ni pé Yorùbá gbọ́dọ̀ jáde. Ọ̀nà tí Yorùbá ń tọ̀ nígbà yẹn tí gbogbo àgbáyé fi mọ orílẹ̀-èdè kan tó ń pè ní Yorùbá. Ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn kẹ́ padà. Tinubu mi ò bá ẹ jà. Ìjà tí mò ń bá ẹ jà ni wípé o gbọ́dọ̀ ṣe tí Yorùbá dandan ni. Bó fẹ́ bó kọ̀. Tó bá dẹ̀ fi ságídí tó kọ̀ tó bá kú tó ò ṣe, inú ipa jóná látàyé dọ̀run ni. Àwa máa pariwo ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run pé Ọlọ́run eléyìí tó rán wá yìí is a disappointment to Yoruba people. So mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọdé àti àgbà. Èyí tẹ́mi sọ opinion mi ni o. Ẹ má tún mú àgbélébùú kẹ́tún kan pókó. Torí mo jẹ́rìí ẹ̀yin kan. Ẹni tó bá mọ̀ ọ́n sọ kó rántí ẹni mọ̀ ọ́n gbọ́. Èmi ò mọ̀ ọ́n sọ o. Mo sọ bí mo ṣe mọ̀ ọ́n sọ ni o. Torí gbà yẹn lẹ máa tún dìde. Ó gbowó. Ó gbaṣọ. Tinubu pé. Tinubu ò mọ̀ ìyá lákú bàbá mi rí o. Kò dẹ̀ mi ò dẹ̀ ṣe tán láti mọ̀. I don't have any business to mọ̀. Mo sọ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi sí mi ní ọkàn ni. And that is the fact. So mo dúró lórí òtítọ́ mi pé Yoruba Nation must emerge, and that is what I'm after. Tí Fúlàní bá dìde lẹ́ni tó sọ pé Yoruba Nation gbọ́dọ̀ dúró, màá ṣèkì ẹ̀, màá sọ fún pé kudos to you. Orí ẹ pé kí ló lè ṣe fún wa láti make sure pé Yorùbá dúró. Tí ó bá lóun ò bá máa sọ nǹkan tá ṣe fún, kọ́kọ́ lọ sí àwọn Yorùbá land yẹn, àwọn ọmọ Fúlàní ọmọ yẹn tó bá wà bẹ́ẹ̀ lọ máa kó wọn jáde, máa wá fún. All I am after is Yoruba Nation. Aṣá gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí independent nation, gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira. Ntẹ́mi bá dúró ntẹ́mi nìyẹn. I don't care. So mo dúró lórí òtítọ́ mi, mo dẹ̀ mọ̀ pé orí òtítọ́ náà ní kẹ́ ẹ dúró sí. Òtítọ́ ló máa ń gbé ní ìkà
kì í gbé èèyàn bí àwọn bíbélì sọ àwọn awo gan tún jáde nínú odù Ifá wípé òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ènìyàn èyí tẹ́ bá ń kí Ifá ẹ mọ̀ dáadáa ó ti yé yín òótọ́ ní máa ń gbé ní o mo ti sọ tèmi mo sọ eléyìí kò dẹ̀ ní hun mí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń jẹ lábẹ́ Tinubu ṣé ẹ rí pé mi ò tiẹ̀ kọjú sáwọn olóṣèlú tó kù torí pé kí ni ó lè ní gbogbo àwọn wọ̀nyẹn ìdí tí mo ṣe pé wọ́n ló lè ní pé nǹkan fẹ́ jẹ kò jẹ́ kán gbọ́n. mo sọ tó dọ̀là Tinubu ọlọ́run ti kẹ́ ṣé owó ló ń wá lọ presidency ni owó kan ló sì ń wá lọ bẹ́ẹ̀ I don't believe that tó bá jẹ́ pé owó ló sì ń wá lọ I don't believe it. Power ló ń wá lọ and that power kò lè tẹ́ lọ́wọ́ kò lè rí ó dàbí bàtà bá fún ẹ lé ẹran tán di okun ẹ̀mú ni òun lọ̀rọ̀ presidency tẹ́ ẹ̀ ń wò yẹn bó o jókòó síbẹ̀ àwọn tó máa pàṣẹ ibẹ̀ wọ́n wà bí tán wà èyí tó tẹ bí mi nínú jù Ọ̀ṣínbàjò Mr. Dandan dẹ̀dẹ̀ tí wọ́n máa tarí ẹ̀ má kàn gbárí ẹ̀ ó yá rìn gbúrú adẹ̀rìn ó yá jókòó adẹ̀jókòó tó bá rò pé kò lè ṣeé ṣe máa jẹ́ kó yí ẹ lọ ka ìtàn ẹ mọ̀ yìí pé ó ní àwọn tó ń pàṣẹ àfi Sultan Sokoto náà ti ń pàṣẹ ní tó bá máa ṣe president Nàìjíríà lọ sí pé ẹ tí mọ̀ tàn mo sọ fún mo ní àwọn àṣírí dání máa sọ tó bá tàkókò ààyè ò tí ì gbà mí ẹni bá máa ṣe president inú palace kan náà ti ń sọ tán bá ti dé níbẹ̀ tán ti lù gbọ̀ngàn àṣẹ́gun nìyẹn ló máa ṣe kò sí tó máa ṣẹlẹ̀ ìbá ṣe sójà ló fẹ́ tó kó bá ìbá má ṣe sójà tán bá ti jọ agree níbẹ̀ gbọ̀ngàn tán bá lù ó parí nìyẹn ẹ lọ́sẹ̀ bẹ́ẹ̀ so kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká pàdé lọ́la lógo Ọlọ́run nínú tọ́pìkì wa tá à ń tírìtì lọ eléyìí mo jáde lẹ́nu lórí petition wa mo wá gbọ́ àwọn nǹkan kan ló jẹ́ kí n wá yànnà náà tí mo fi wá clear fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́lẹ́ mọ̀ pé bó ṣe ń lọ rí i tó bá ti sign petition tiẹ̀ nọ́mbà tí mo pín ní send message síbẹ̀ pé send me the link sọ bẹ́ẹ̀ máa send ẹ̀ sí ẹ ọkọ tẹ̀ ṣe hi lásán kó jẹ́ hi ni mo rí máa send link sí ẹ ló bá tán kò ní bàjẹ́ fún wa ọ̀la à ń continue lórí ìdí pàtàkì tá a fi gbọ́dọ̀ gba Yorùbá Nation àtàwọn àǹfààní tó wà ń bẹ̀ ìyẹn là ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ tó fi di pé tọ́pìkì ilé ìwọlé lé ní kudos to gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ojú òní tì yín á tún pàdé lọ́la Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ má ṣaláì pín o ẹ̀yin YouTube ẹ̀yin Facebook ẹ pín thanks.